káàkiri àgbáláyé. Ẹ káàbọ̀ sórí ètò yìí ètò àṣírí ayé pẹ̀lú yèyé Ògìrìn tí àti bàbá Alubarika Aworawo Agbaaye. Bàbá fọwọ́ gbálẹ̀ bọ́ ọmọ aláìgbọ̀hùn rí. Ogun nìkan tó pọlẹ̀ sílùú Igbódù ní Ìjẹ̀dẹ̀ Road. Lórí ètò lẹ́ni kí la fẹ́ gbé yẹ̀wò, kí la fẹ́ sọ, kí làwọn nǹkan tí a fẹ́ mú wò. Ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ òṣèlú la fẹ́ lọ o, ọ̀rọ̀ òṣèlú la fẹ́ mú gbọ́. Ṣáájú ogun gbogbo bàbá ẹ bá wa kí àwọn. Èyí oge ìyá olóyè tó ní kòdú èmi ọlámọ̀gùn ẹni ṣubú o lọ́jọ́ ọmọ sáná. Bàbá èwo ló tún jáná báyìí bàbá. Gbogbo ẹ̀ náà kan ló ń taná lójú. Wọ́n bá wúru yín wá pàdé Nàìjíríà ò ní fún wa lówó wọn là ń gbádùn bẹ́ẹ̀. Ẹ̀yin ará ilé jẹ́ lóòótọ́ ni. Ẹ̀yin jẹ́ lóòótọ́ ni bàbá. Wọ́n náà rí pé wọ́n nílé àwọn ará yòókù ẹ̀ wọ́n rí ọmọ mọ́. Wọ́n gbogbo ẹ̀ máa ń sáré yìnrìn wọ́n wọ́n ti jólówó Ọlọ́run dákun wọ́n láyé òkè Nàìjíríà náà dẹ̀rùn. Ẹ̀yin ará ilé wọ́n dá bàbá lọ́wọ́ ẹ̀wọ̀ àjọ náà ni wá o. Ó má di pé àwọn tó fẹ́ gbé rẹ́ńsà àwọn ò ní lè gbé wọn. Àwọn òbí wa láṣẹ Ọlọ́run yóò máa léra wọn ni orí kò ní dìkan lọ́wọ́ ẹni tí ò ní láwọn lọ náà jọ sáàlù wọn. Àmín. Ẹni ọba pàwọ́ ọmọ yóò kúkú padà fílẹ̀ láyé náà ni ẹni ọba sì fílẹ̀ Ọlọ́run fún un sí. Àmín. Yóò ní máa ní sí. Aláwọ̀ àmì bàbá lè ní mo sọ pé ọ̀dọ̀ olóṣèlú la fẹ́ lò. Yorùbá ní ẹjẹ́ àti ìdí ìṣáná kíyèsí ògùn. Lóòótọ́ lè ń gbàdúrà ẹ̀sùn ẹ̀wò táwa mọ̀ lórí Fọlọ́runṣọ́ Bọ́lá Ahmed Tinubu torí bí ẹ ní ìgbàgbọ́ ó dẹ̀ ní nǹkan tẹ rí kẹ tó ní ìgbàgbọ́ lórí ẹ̀. Ṣùgbọ́n ṣé Fọlọ́runṣọ́ yín báyìí bàbá ṣé kò fẹ́ máa fi òkun tínrín máa fi gòkè ọ̀pẹ nítorí pé kò tí ì pẹ́ rárá lórí oyè tó di wípé owó epo wọ́n kọ́ pè ní 500 àpariwo ó ń bá wa lára mu à manage ẹ̀ kò pẹ́ kò jìnnà ó tún di 600 700 800 níbò mi ìyẹn tún wà ń bẹ̀ ó di owó school wọn tún fi kún un àwọn tó ń san 90,000 ní kó máa san 100 kìíní kan 1,000 ṣé wọn fẹ́ kọ́ ọmọ mẹ̀kúnnù lọ sí yunifásitì mi ibẹ̀ lọ́wọ́ tá a ti ń wò pé kí ló tún ṣẹlẹ̀ bó la tún wá já sí báyìí ó wá di pé níjẹta àbíjọ́ wo ni mi tiẹ̀ mọ̀ wọ́n nínú àṣà tiẹ̀ ní agbọ́ròyìn pé ìyẹn ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n sọ wípé àwọn ti já Nàìjíríà kulẹ̀ gbogbo àwọn ààrẹ even àwọn pàápàá ìyẹn àwọn Olúṣẹ́gun Ọbásanjọ́ fúnra wọn àwọn kan pẹ̀lú ẹni tó já Nàìjíríà kulẹ̀ bàbá ṣé Nàìjíríà yìí wá lọ́jọ́ iwájú ṣé ààrẹ Bọ́lá Ahmed Tinubu Yorùbá ló kàn wá ló kàn ṣé ojú òní padà ti wà. Ó ṣe yèyí oge sórí láyé Ṣàgàrí tá a ti ń bá a bọ̀ tí mo kọ́kọ́ sọ àsọtẹ́lẹ̀ pé Ṣàgàrí ni ó wọlé tí bàbá mi gbá mi lẹ́nu ọjọ́ náà lọ́hùn pé ṣé mi kí ni orí ọmọdé ni ẹ́ wọ́n á sọ pé ẹni mo rí nìyí lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ni mo rí tí ọ̀rọ̀ yẹn yanjú látọdún náà láti bá a bọ́dì sí ṣùgbọ́n ńgbà tó sọ pé àwọn bó tó yá ológun gbà láyé ìdí àgbọn ńgbà tó sọ wọn ló lè mú ní àwọn gbà àtúnṣọ ti Babangida òun náà tó gbà ńgbà tó sọ àtúnṣọ bọ́dì sí máa sọ ti Yar'Adua pé yóò rí ìjọba yẹn ṣe ṣùgbọ́n kò ní pẹ́ lórí ẹ̀ aṣọ ti Múrítàlá yóò rí ìjọba yẹn ṣe ṣùgbọ́n kò ní pẹ́ lórí ẹ̀ ṣe rí n tó ń ṣẹlẹ̀ lákòókò yìí àti sọ adẹ̀ ti wí láti bẹ̀rẹ̀ mo ti sọ mo ní ọ̀tá pọ̀ o ọ̀tá pọ̀ ìlara wà o ọ̀tẹ̀ wà ńlẹ̀ o ọ̀tẹ̀ wà ńlẹ̀ o ọ̀tẹ̀ wà ńlẹ̀ o ọ̀tẹ̀ tí mo ló wà ńlẹ̀ náà ló wà ńlẹ̀ yìí sẹ́ni ńgbà bàbá Ọbásanjọ́ ń sọ pé àwọn ti já Nàìjíríà kulẹ̀ ṣé bó náà ló ń pẹ̀lú àwọn tó ń já kulẹ̀
ó lòun náà gan pẹ̀lú àwọn tó já Nàìjíríà kulẹ̀ ṣùgbọ́n n tó kù fún wa ni pé àdúrà wa ètò àṣàdúrà tó àbẹ̀lọ́n tó àgbàwẹ̀ tó àwa fẹ́ràn ara wa lórílẹ̀‐èdè kan láyé ànábì Ọlọ́run wọ́n ń kírun wọ́n ń gbàwẹ̀ wọ́n ń ṣe dáadáa lórí ká kírun sọ́lọ́run Ọlọ́run wá rán Jìbìrìlù pé lọ pa wọ́n rẹ́ Jìbìrìlù wá débẹ̀ dédé àyílà ọba gbogbo wọ́n ń kírun lọ́wọ́ wọ́n ń yaná fílà wọ́n jẹ́ dédé àṣùbà wọ́n ń kírun àṣùbà lọ́wọ́ wọ́n borí lẹ́lẹ́ wọ́n ń sàṣìláńgà fún láì wọ́n ń ṣe gbogbo ẹ̀ Jìbìrìlù padà ó tó lọ bọ́lọ̀ Ọlọ́run ní àní ọlọ́ pa wọ́n rẹ́ àní ọlọ́ pa wọ́n rẹ́ nígbà tí ó débẹ̀ dédé àyílà ló débẹ̀ ọba gbogbo wọn tó ti bẹ̀rù wọn tó ń ṣàdúrà wọn ń ṣe gbogbo nǹkan ọba tó padà ọlọ́bọ́lọ́ Ọlọ́run wá ní sọ́ọ̀gbọ́n ju èmi Ọlọ́run lọ ni sọ fẹ́ mọ̀ ju èmi Ọlọ́run lọ ni àní ọlọ́pàá wọn rẹ́ nígbà tí ó débẹ̀ dédé mọ́ngíríbì ló bá wọn múra Jìbìrìlù wá fi ìyá pẹ́ gúnlẹ̀ báyìí ó fi kó wọn wá gbé wọn sáré ìrìn ẹgbẹ̀rún ọdún ó sì dojú wọn dé gbogbo wọn wá parẹ́ bẹ́ẹ̀ ni ìrìn ẹgbẹ̀rún ọdún ni pé ìrìn tó yẹ kéèyàn ó rìn nírìn ẹgbẹ̀rún ọdún kí nǹkan kan wá rìn láàrin ìṣẹ́jú márùn-ún kó sì dojú nǹkan náà dé níbi tó sáré dé gbogbo wọn dẹ̀ parẹ́ bẹ́ẹ̀ ó wá padà lọ bọ́ lọ́hùn Ọlọ́run wá ní wọ Jìbìrìlù máa gbọ́ àwọn tó rí wọn ò fẹ́ràn ara wọn ìyá ò fẹ́ràn ọmọ ò fẹ́ràn bàbá ò fẹ́ràn ìyá ọkọ ò fẹ́ràn ìyàwó gbogbo wọn ẹ̀mí ìgbéraga gírímọ́ńkáì mọ́tòmọ́tò ń bẹ lára wọn. ẹ̀mí ìgbéraga ló ń jẹ́ gírímọ́ńkáì. bẹ́ẹ̀ ni ẹ̀mí ìgbéraga ní ń jẹ́ gírímọ́ńkáì gírímọ́ńkáì ń bẹ lára wọn wọn ò fẹ́ràn ara wọn kankan ọ̀tọ̀ ni tẹ́ sọ fún ìyáálé ọ̀tọ̀ ni tí ó rò ọ̀tọ̀ ni tí ìyàwó ń rò ọ̀tọ̀ ni tí ìyáálé ń rò ọ̀tọ̀ ni tẹ́gbọ́n ń rò ọ̀tọ̀ ni tábúrò ń rò wọ́n ní good ó dà bẹ́ẹ̀ sọ wá rí lákòókò yìí ìfẹ́ tá a ní síra wa ó pọ̀ jù yìí tí wọ́n fi dalẹ̀ ayé rú lọ ń jọ́sí ìfẹ́ tá a ní síra wa lákòókò yìí ó pọ̀ yìí tó lọ́n fi da tó fi pàlú jọ́sí run a fẹ́ràn ara wa Haúsá Yíbò Yorùbá ṣe bí ọmọ ìyá náà ṣe bá jọ gbàjọba ni ṣàwa fẹ́ràn ara wa ni a fẹ́ràn ara wa sórí ìlú tí ọba ti sífẹ̀ẹ́ bí ṣe rí náà ló ń rí òun. ìlú tí ọba ti sí ìfẹ́. bí ṣe ní táwọn bẹ́ẹ̀ náà ni pé kọ́lọ̀ mọ́ pààyè rẹ̀ kí ló ní mo wí. kọ́lọ̀ mọ́ pààyè. kọ́lọ̀ mọ́ pàwá rẹ̀ kọ́lọ̀ la ilaha illallah Muhammadu rasulullah sallallahu alaihi wasallam. nǹkan bẹ lọ́wọ́ Ọlọ́run o màláíkà tọ́lọ́run rán ràwáni àtọ́lọ́run rán àwọn nǹkan tọ́lọ́run rán tí ń bọ́lọ̀ ṣiṣẹ́ pọ̀ o àìsàn tọ́lọ́run rán ṣiṣẹ́ pọ̀ o sórí gbogbo àwọn àìsàn yẹn sọ́ǹbọ́ mi ni wọ́n ló kọ lọ́dọ̀ Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run sì ni wọ́n. bàbá náà nígbà tí ọ̀rọ̀ wa dé báyìí pẹ̀lú owó ìdàkálẹ̀ yìí kí ni nǹkan tí àwọn ọmọ nítorí ó ti wá. ṣe é rí ká má pààrọ̀ ebi ń pa wá ìyà ń jẹ wá ara ni wá ṣùgbọ́n ẹja ní sùúrù. sùúrù yìí náà ni. àní
wàláhì tàláhì làṣí láìláì láwà mi ní sọ̀rọ̀ àbòsí ìyìn sì ní hùwà àbòsí ìyìn sì gbàbẹ̀ tẹ́lẹ̀ mọ́jà gbọ́ torí ní tí ń bá sọ ọlọ́run máa fàṣẹ sí ni lójú ẹsẹ̀ kò dẹ̀ sí ẹni táwa bẹ̀rù mọ́ láyé àfọlọ́ túró number 1 number 2 tá a bá ní sùúrù ta la fẹ́ yàn ta la fẹ́ pè ọ̀dà yíbo ló ń fẹ́ pín haúsá ló ń fẹ́ pín yorùbá ló ń fẹ́ pín tá a bá pín ta la fẹ́ fi sí i sáà mọ̀ bí ó ṣe rí lójú ẹsẹ̀ ṣùgbọ́n ìkìlọ̀ tèmi á sọ fún Ahmed. bàbá kẹ́kẹ́ sọ ìkìlọ̀ ṣe rí àwọn kan sọ wípé mẹ̀sáyà kan ń bọ̀ mẹ̀sáyà yẹn ó mìn pé báwo ló ṣe pé ẹni tí máa gbéni níjà wọ́n ní mẹ̀sáyà àwọn kan ní mẹ̀sáyà ń bọ̀ ó kàn fi Bọ́lá Ahmed Tinubu ṣíwájú ni. ẹ má tẹ̀lé rọ́ nǹkan ti dàrú jìnnà mẹ̀sáyà ta ni ó mìíràn mẹ̀sáyà ta ni ó mẹ̀sáyà fún bí Nàìjíríà dàrú dé níbi Nàìjíríà dàrú dé ìlú tí wọn bá ti fẹ́ràn ààrẹ ni ṣé mẹ̀sáyà yẹn ọ̀dà tá a bá ń wà nínú àwọn ànábì Ọlọ́run ànábì yìí sọ ọmọ Màríámọ̀ iṣẹ́ kìrìsìtẹ́nì ló jẹ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ànábì Muhammad òjíṣẹ́ tí mùsùlùmí. bẹ́ẹ̀ni ànábì sọ yẹn Ìsá ọmọ Màríámọ̀ Jésù bẹ́ẹ̀ni Jésù. ó wá yàjọ afọ́jú. bẹ́ẹ̀ni. ó gbókù dìde. bẹ́ẹ̀ni. ẹlẹ́jẹ̀ àsọdá. ó jẹ́ kẹ́jẹ̀ dá. lójú ẹsẹ̀. lójú ẹsẹ̀. wọ́n wá àbálọ àbábọ̀ wọ́n wá dé ládé ẹ̀gún wọ́n dẹ̀ tún kàn mọ́ igi. ọ̀dà sí adé ẹ̀gún ló yẹ kí wọ́n fi ti dúpẹ́ fún un. ṣé bọ́lá ọ̀ràn ní mẹ́sáyà sílẹ̀ Ísírẹ́lì ni sọ́mọ ayé gba tiẹ̀. mẹ́sáyà wo ni ọ̀wá wá kí ni sáwọn níbi àwa ti sọ̀rọ̀ dé láyé níbi àti ṣèwòsàn dé láyé níbi àti bẹ́lọ́ọ̀dé fún yàn láyé àwa pẹ̀lú mẹ̀sáyà nínú àwọn tọ́lọ́run láyé gbogbo ẹnu mo fi sọ gbogbo àkókò ni mo fi sọ àwọn wòlíì tòótọ́ tí wọ́n fẹ́ kí nǹkan ọmọ bàjẹ́ mẹ̀sáyà ni wọ́n àwọn àfáà tòótọ́ mẹ̀sáyà ni wọ́n àwọn ṣẹ́gun tọ́mọ mi ò dákú tí wọ́n bọ́jú ẹ̀ tí wọ́n wí àgbo fún pẹ̀lú ewé àtàgbò tí wọ́n gbádùn mẹ̀sáyà ni wọ́n ẹni tó lọ́rọ̀ tí kéèsì dẹ́rù bà lọ́ọ̀yà tó lọ gbọ́rọ̀ tó parí ọ̀rọ̀ náà tó gbé tó dàtún tó ń dóṣe adájọ́ tó dájọ́ àre mẹ̀sáyà ni wọ́n ọ̀tẹ̀ ló wà nílẹ̀ yìí yóge ọ̀tẹ̀ tá à ń wínú èdì ní bẹ̀rẹ̀ yìí èdì nu kí ló ní mo wí. ọ̀tẹ̀ àti èdì. ọ̀tẹ̀ la kọ́kọ́ rí mo máa ń ṣàdúrà méjì fún yín mo sì máa ń sọ fún Nàìjíríà tàbá ń ṣàdúrà tó bá rántí Ahmed ọmọ Tinubu. bẹ́ẹ̀ni ìtàṣe ní táìmù tàṣe parí Ramadan ká tó dìbò mo ní Ọlọ́run àpá àsáré kí kọ́lọ̀ mọ́ náà wá ọ̀pá jàǹjàǹ kọ́lọ̀ mọ́ náà wá ọ̀pá ìdààmú kọ́lọ̀ mọ́ náà wá ọ̀pá ìbẹ̀rù kọ́lọ̀ mọ́ náà wá Ọlọ́run ti nà wá ní ọ̀pá ìbẹ̀rù Ọlọ́run ti wá nà wá lọ́pá àsáré kí Ọlọ́run wá dákun mọ́ náà wá lọ́pá ìdààmú tá a bá bọ́ sọ́wọ́ ìdààmú Ọlọ́run ó tọ́nu Ọlọ́run táwa máa bẹ̀ lọ ó kú ọ̀pá ìdààmú báyìí náà wà lọ́pàá ìdààmú á wà á bẹ Ahmed ọmọ Tinubu gbogbo ìjọba tí ń bá ń sọ̀rọ̀ tí ò bá aráàlú gbọ́ kò ní pẹ́ wó. gbogbo ìjọba tó bá ń sọ̀rọ̀ tí ò fi tara ìlú ṣe tí ò ro tiẹ̀ mọ́ ti mẹ̀kúnnù. nǹkan tẹ́ ẹ̀ mí ni pé ẹni tó bá decide tí ò béèrè opinion. pé kí ṣó pè yín. so pé yín báyìí a ṣe báyìí o kó ànọ́ọ̀sì ẹ̀ sórí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí. tó kọ̀ lẹ́lẹ́ sọ yìí pé ọ̀yà lọ́wọ́ mọ́tò ọ̀yà ẹ bọ́lẹ̀ ọ̀yà ẹ sọdá. wọn ì ṣe bẹ́ẹ̀ tó ń yọ ìjọba bí ìjọba ológun tí ó kà yẹn kún tí ó kà yẹn ìjọba ológun iṣẹ́ ṣe bẹ́ẹ̀ ìjọba tí ó kà yẹn kún ṣé ìjọba ológun níjọba àwọn ìdí àgbọn mo sì sọ ọjọ́ náà lọ́hùn ṣebí ìdí àgbọn family bẹ́gọ́ àbúrò ìyá mi nìdí àgbọn fọ́tò èmi pẹ̀lú ìdí àgbọn ń bẹ bí mo ti ń gbàdúrà fún báyìí
but èmi náà sọ fún di àgbọ̀njọ́ náà bó ṣe jábúrò màmá mi tó pé ṣe ọmọ ẹ̀ náà tó ti tún di ọ̀gá yanyan bíi sọ́jà wà báyìí wọ́n sọ fún jọ́ náà lọ́hùn pé gbogbo àìgbọ́mọ̀ràn tèèyàn mọ́ téèyàn yìí tí wọ́n á sọ fún mi pé ṣe bí kì ìbọn kan ló ń jẹ wọ́n. kìkì ìbọn. mo ní kì ìbọn kan tọ́lọ́wọ́n bá gbàjọba lọ́wọ́ èèyàn wọ́n lè mọ yíyàn bọ̀n. kábíyèsí. ó kú èmi rẹ̀ ó kọ ọlọ́run báyìí. wọ́n ti lọ. ó kọ àlàyé ọ̀rọ̀ ọjọ́ náà lọ́hùn ni pé gbọ́mọ̀ràn ntọ́ bá ti le jù ó léwu. ó ní ṣebí kìkì ìbọn. ó ní kìkì ìbọn kọ́ o. ìkì ìbọn ẹyọ kan ìdí àgbọn sọ pé ìkì ìbọn ẹyọ kan ló ń jẹ Nàìjíríà tí ó bá ti yàn ó nìkan ti bó tán wọ́n yẹn ẹyọ kan náà. káwọn lọ. mo wá ní ẹ kò rí bẹ́ẹ̀ wọ́n lè mọ yìnbọn kíjọba Ọlọ́run bọ́ lọ́wọ́ ẹ̀ kó bọ́ láì yìnbọn. Ahmed ọmọ Tinubu ọ̀rẹ́ mi bàbá mi olólùfẹ́ mi mo bẹ̀ ọ́ pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ lónìí gbọ́rọ̀ aráàlú. má kàn dá ṣe ó ti ṣe. wọ́n kàn máa dá ṣe ara ní àwọn èèyàn àlìká wà ní tó ṣe fún wa nípa ọ̀fara tù wá ó ti mọ bí ìyà ti ń jẹ wá àwọn ọ̀fẹ́ àwọn èèyàn máa sọ pé àsọfẹ́ fìnira kùnira wa ni wọ́n ti ń sọ bẹ́ẹ̀ o. ṣe rí ìtẹ̀sọ̀ yìí àwọn ènìyàn mò ń lọ títì wọn ò mọ̀rọ̀ èèyàn tí mo jẹ́ àwọn èèyàn wá ń sọ wípé ìyẹn àwọn kan wá ń sọ pé ṣèbẹ́ sọ pé Yorùbá ló kàn ṣé Yorùbá ti wá fara dè yín báyìí. náà ni àwa ẹni sùúrù wọn dàkúkọ ní ta ló dáa mọ̀ ṣé bàbá tó sọ̀rọ̀ níṣìṣẹ́ gbà tó yẹ kó sọ̀rọ̀ nù ìgbà òun wà ń bẹ̀ òun ṣe mọ̀ pé òun ti já wa kulẹ̀ òun ṣe mọ̀ pé Ọlọ́ọ̀ni ń bá wa jà èyí oge Ọlọ́ọ̀ni ń bá wa jà eléyìí ti kọjá tèèyàn ẹnìkan yàdọ̀ mi ní ìjẹta Ọlọ́run tó àṣírí ọ̀rọ̀ lọ́kàn o ọwá ló ń bọ̀ láti Ìkòròdú ọwá kó bàtà lọ́wọ́ mo wá ní kí ló dé ó lóun rìn débí ni láti Ìkòròdú dé Ìjẹ̀lẹ̀. mo fi Ọlọ́run ọba tó dá mi tí ọba rí bẹ́ẹ̀ kí n mọ́ gan ní àná bí mo bàbá 500 ló ń gbé mọ́tò. bẹ́ẹ̀ ni ó wá ní ó kó bàtà lọ́wọ́ mo wá ní báwo ó lóun rí fọ́tò mi ń ta mo wá ní kó yàdọ̀ bàbá Alubarika. definitely ibi tó ń rìn lọ́pọ̀ ìsídè bẹ́ẹ̀ nìyẹn. láti Ìkòròdú ló ti ń bọ̀ ó dé Gbódú ó wá kù Jẹ̀dẹ̀ wọ́n wá fún un lówó omi dẹ̀ fẹ́ máa bọ́ lójú mi bọ̀ tí ó ti ń mì bí ẹni pọ́ fẹ́ ṣubú ó ti ń mì bí ẹni pọ́ fẹ́ ṣubú mo wá fún un lówó àwọn èèyàn òjò fẹ́ rí mi kí ló ń fẹ́ ẹjọ́ wá bá mi àbí èmi ìṣẹ́ ni àgbésà anybody tó bá fẹ́ rí mi ẹjọ́ ó rí mi ṣé irú èmi wọ́n fọlọ́pàá sọ irú mi wọ́n fi sọ Ọlọ́ọ̀ni ń sọ wá yeye oge ń là wá fi sọ̀rọ̀ àbẹ̀ lọ́ọ̀ni Ọlọ́ọ̀ni ń bá wa jà Ahmed mo fọlọ́ sọ ọmọ Tinubu ìyà ń jẹ àwọn èèyàn Nàìjíríà ebi ń pa wá. ebi wọ́n sọ pé mi ní àná àwọn ilé rédíò ń pè mí àwọn bí wọ́n ti ń ta rẹ̀ ṣe mi ń sọ fún wọn jò ní pé wọ́n ti ṣí bọ́dà ọkọ̀ kìnìún ẹni yẹn wá débẹ̀ ó ní àpò ráìsì ti di 42,000 kí ni mo pè fún yín 42,000 ní àpò ráìsì ẹyọ kan bàbá ń pè mí pé bàbá kí ni mo sọ yìí kí ni mo wí òun dẹ̀ ti ta ráìsì òun tán àpò ráìsì ẹyọ kan ti di 42,000 mo ní 40 kí ni o pé 42,000 ní Sábó ní Kòròdú lánàá ó ti di 42,000 kábíyèsí Elédùmarè. ó ní wọ́n rà á o òun náà wà á ṣẹ̀ṣẹ̀ tún ta o yóò ra 10 o yóò ra 15. èló ló fẹ́ fi kún. èló ló wá fẹ́ fi kún. pẹ̀lú owó mọ́tò. mọ́tò wà gbowó ìyà ń jẹ wá Nàìjíríà o ebi ń pa wá o ẹ láàánú Ọlọ́run ẹ láàánú Ọlọ́run ẹ láàánú ọmọ òrukàn Ahmed ọmọ ṣé bó ṣe ẹ̀ lé o ti lówó ìyàwó rẹ̀ láwọn ti lówó ńgbẹ̀ wá lówó ṣé bó lówó fún yàn ṣé bí jò ní ìwọ lọ àbí wọ̀kọ̀ àbí àbó nǹkan ló ń sọ̀rọ̀ ni. bàbá àwọn ni. ṣé bóun ló sọ pé ọmọ ilé ẹ̀kọ́ ńgbà kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ètò yìí. Ọlọ́run máa fi òun máa jáwó wa wálẹ̀. òun máa jáwó wọn wálẹ̀ òun ó yá wọn lówó owó tó ń bá yá wọn wọ́n wà máa san padà bóun lọ̀rọ̀. Ọlọ́run máa fún wọn lọ́dún méjì.
tí wọ́n fi wá sanwó tọ́tọ́ bá jáde Ahmed ọmọ Tinubu ọ̀rọ̀ tó ń sọ ti ń yàtọ̀ o má jẹ́ kí tiwa náà yàtọ̀ o ọ̀rọ̀ tó ń sọ ti ń yàtọ̀ o má jẹ́ kí tiwa náà yàtọ̀ o Ọlọ́run o báyìí kọ́ la jọ sọ o torí ìdígi tá a bá ti búra nígbà tá a bá dára wa agbọ́jọ̀dọ̀ débẹ̀ níjó ní ìwọ ló sọ pọ́ọ̀mọ̀ yáwọn ọmọ yunifásitì lówó tí wọ́n bá wá lọ́dún mẹ́ta ìwọ ló àbí ìwọ kọ́ lóhun tó ń sọ yìí ni. bàbá kò tí ì pẹ́ torí Ahmed ọmọ Tinubu yẹn gómìnà yẹn president wa wọn ò tí ì lo 100 years lórí ipò. ọ̀dà ẹ jẹ́ ká wá máa wò ṣe wá rí nìyẹn 100 days ẹ wá dákun ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ pẹ̀lú ẹ̀ ó lè má jẹ́ òun ní gbọ́rọ̀ yìí ẹ bá wa tún sọ fún kó wádìí ọ̀rọ̀ ara ní àwọn èèyàn bó ṣe lóun ọmọ yọ ọmọ ilé ẹ̀kọ́ lówó ọmọ yunifásitì tí wọ́n bá ṣe wọ́n wá máa san pé bẹ́ẹ̀ wọ́n ṣe lóyìnbó bẹ́ẹ̀ ni kò ṣe ṣe o owó iléèwé kó má fi kún o owó iléèwé kó má fi kún o kó jáwọ́ lórí ìyún owó NEPA kó má fi kún o owó NEPA kó má fi kún kó dákun kó jáwọ́ lórí ìyún ara ní ìwé ètèpò yìí egbò ẹyọ kan pààyàn o egbò àdáàjìnà ẹyọ kan tí wọ́n ti dàlúwà yìí kò tí ì san o wọ́n mọ́jọ ọdọ́nà méjì kan jọ mọ́dọ́nà mẹ́ta o èmi ọ̀rọ̀ kọ́gùn mọ́ o. bàbá ṣé wàá páàkì mọ́tò báyìí. bàbá n kú lọ́fíìsì mọ́ èmi ò ń parọ́ ọmọkà ti kọjá ọmọléke ó pọ̀ rẹpẹtẹ ọmọléke ó pọ̀ ọmọ tí ń gbọ́dọ̀ mi pọ̀ ọmọ tí ń léke ó pọ̀ ọmọ tí ń gbọ́dọ̀ mi pọ̀ ọmọ tí ń gbọ́dọ̀ ìyàwó pọ̀ ọmọ tí ń gbọ́dọ̀ ẹ̀gbọ́n pọ̀ á ti pọ̀. bàbá ṣé mo pé àwọn èèyàn bìlíìfù pé Bọ́lá Ahmed Tinubu wọn ní owó kan tó sọ fún yín. ó jọ bẹ́ẹ̀ pẹ̀lú ìfẹ́ tí mo ní sí. ṣé bó ṣe ń sanwó fún yín lóòótọ́ ni torí ìgbà tó ń pè àwa àwọn ọmọ ẹlẹ́sìn pé bàbá ò tí ì lówó bàbá ò gbowó. bàbá yóò gbàgbé lórí ẹ̀ sórí ọ̀rọ̀ èmi gbogbo ibi ni sórí kí nǹkan tẹ́yẹ ẹni tí ń bá ń wá kí nǹkan má bàjẹ́ kò ní wowó ọmọ pé gbà yẹn Nàìjíríà ti fẹ́ gbiná tá a bá pín ní ogun ojúkú bá tó ẹsànsì tó sojú yín fírífírí níjó ní olówó ní àfẹ́tì Ọlọ́run dáàrin ọmọ tọ́jì tí ń lè kọjá wọ́n mọ̀ gbé nǹkan bòmí ni ọmọ dáṣì wà gbogbo bí wọ́n bá ti ṣe ráyọ̀tì ayé tí ń lè kọjá òtí wọ́n fún mi ní nǹkan ni olówó ní àfẹ́tì kò lè àfẹ́tì tálíkà olè wálé mi oníṣẹ́ àwọn òní ọ̀sátòrú òní pàdé à ń sábàra wa à sá fúnra wa ní irọ́ sọ mọ̀ pé ẹkùn ẹranko kan tó burú ni kìnìún ẹranko kan tó burú ni ẹranko kan wá wà janganjangan ní ìkejì ẹkùn ń ló lẹ́nu sọ̀rọ̀ bí ajá báyìí wàláhì tàláhì tó bá gbé ẹnu lé ẹkùn láàrin ìṣẹ́jú kan yóò jẹ̀rora kú ni tí jangajangan yẹn bá ń bọ̀ báyìí ẹkùn ọgbà báyìí ni. ẹkùn ní nǹkan tó ń sá fún. ó ní ti sá fún jangajangan tó bá ń wo fíìmù àwọn ẹkùn àwọn ẹranko ó rí ẹranko kan tó dàbí ajá irú tí ẹ wá rí wuyuwuyu lẹ́yìn báyìí ó ju ajá inú rẹ̀ wá gùn bí ẹnu asínrín báyìí láìláì lọ ẹkùn ò kí ń dúró dè kò tó bẹ́ẹ̀ ẹkùn tún lọ́gàá nìyẹn láìláì àwọn aláburú náà mọ̀ ga wọ́n mọ àwọn kan tó burú ju àwọn lọ. irọ́ àlùbáríkà fọwọ́ gbálẹ̀ bọ́mọ aláìgbọràn rí. bẹ́ẹ̀yàn bá gbé má ṣe gàmù lọ́wọ́ tó bá rọ́wọ́ fi yìn ni. kàbíyèsí. tó bá rí ọwọ́ tí ó fi yìn ni wàláhì ogun orí òun ogun kà lọ́wọ́ wo Nàìjíríà ń jìyà Ọlọ́run dákun má jẹ́ jìyà Ọlọ́run dákun má jẹ́ jìyà Ọlọ́run dákun má jẹ́ jìyà Ọlọ́run má fi ìjọba yìí bú Ahmed ọmọ Tinubu má fi bú Yorùbá Ọlọ́run ẹ̀yin àfáà ẹ̀ tó dìde mo sì sọ́njọ́ níhìn o mo ní ẹ má ti jà fàdúrà lẹ̀ ọ̀tẹ̀ wà ńlẹ̀ o ẹ má ti jà fàdúrà lẹ̀ ọ̀tẹ̀ wà ńlẹ̀ o àbí mi sọ. ẹ sọ bàbá. ṣé mo sọ àbí n sọ kí ló wá fọ̀tẹ̀ àwa náà ni Ọlọ́run ni o
ọ̀dà bàbá tó sọ̀rọ̀ níṣẹ́ pé àwọn disappoint Nàìjíríà ṣe bó lò náà pẹ̀lú ta ló ní kó sọ Ọlọ́run dákun wọ́n náà Nàìjíríà ò ti disappoint ìgbàgbọ́ àdúrà lókù tá a fi gbé Ọlọ́run ọba wa ṣe yóò ṣe dá ayé ẹnìkọ̀ọ̀kan wó dà ń bẹ́ àní wówó tí àní rí dààmú wàláhùlà wàláhùwátà bismillahirrahmanirrahim alhamdulillahi rabbil alamin arrahmanirrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in dina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin ya jaluka haunaka ileka wa iyaka nasta'inu abajada awasa adaya kalamana safala karasata sangasa Ọlọ́run dákun dùn wá nú Ọlọ́run dákun dùn wá nú Ọlọ́run gbogbo ojú tí ń wò wá dùn wá nú Ọlọ́run gbogbo ibi tẹ́nìkọ̀ọ̀kan bá wà gbogbo tí ń jẹ́ ìbànújẹ́ fún Ọlọ́run dùn wá nú Ọlọ́run ẹlòmíín ní owó níṣẹ́ tí ń jẹ̀rora ẹlòmíín ní owó tó wà nú àìsàn Ọlọ́run dákun ṣàánú wọn ẹlòmíín Ọlọ́run fọmọ bà wọ́n nú jẹ́ Ọlọ́run dákun ṣàánú wọn Ọlọ́run ẹlòmíín fọmọ bíbí Ọlọ́run fi ń dẹ ẹlòmíín láàmú Ọlọ́run dákun ṣàánú wọn Ọlọ́run fi ìlú ibi tẹ́lòmíín gbé báyìí Ọlọ́run fi ń dà á láàmú Ọlọ́run ṣàánú wọn Ọlọ́run ló ń da kálukú láàmú lọ́tún lósì wọ́n lọ bá olùgbàlà wọ́n lọ bá ògo wọ́n lọ bá ẹ̀yìn wọ́n lọ bá òótọ́ wọ́n lọ bá ẹ̀yìn wọ́n lọ bá iná mọ́ amúrúwú ìsọ̀rọ̀dọ̀sọ́yà ayakun làlàó kún fàyàkún Ọlọ́run wọ́n ní kún fàyàkún nù mo bẹ̀ ọ́ dákun má dà Nàìjíríà rú dákun má dà Nàìjíríà rú ṣàánú wa má jà ṣépè Ọlọ́run má jà bá a débi bá a ṣépè lé wọn má jẹ́ kí wọ́n ní wá lára débi bá a ṣépè lé wọn jẹ́ wọ́n ṣe Ọlọ́run má dà àárín wa rú tí ọba ti dà àárín wa dàrú nù tí ọba ti dà àárín wa dàrú nù Ọlọ́run dákun má jà àárín wa dàrú wàláhùlà ọlákùwátà ìlà bìlà ìlà ìyàzìm wọ́n ní ọ̀rọ̀ ṣe ni ká lè mẹ́ni tó fẹ́ ni ẹ wò ó wọ́n ní kí a máa kún fún àdúrà kó má di wípé ìdájọ́ elédùà á ṣe kí ni á sọ̀kalẹ̀ lórí gbogbo wa wọ́n ní ká fọkàn balẹ̀ ká máa kún fún àdúrà ní gbogbo ìgbà kọ́lọ́run má fara ni wá kí ìdájọ́ elédùà kó má ṣe kí ni kó má sọ̀kalẹ̀ lórí gbogbo wa èyí lẹ ti gbọ́ torí pé wọ́n ní ṣókí báyìí lọ rí ní ọbẹ̀ oge kì í dùn kó tún ṣe kí ni kó tún pọ̀ èyí tá a ti gbọ́ èyí jẹ́ gbogbo wa ṣe kí ni àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe ẹ jẹ́ a wọlé alúwà kò síjà ẹ jẹ́ a máa gbàdúrà lórílẹ̀‐èdè Nàìjíríà kó lè tùbà kó lè túṣẹ bí ọ̀rọ̀ àti owó tí bàbá ṣe kí ni tó pa ìyẹn lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n oṣù keje la wà yìí oṣù keje ọdún kí ni ìwọ ń dúró ṣe ìwọ tí ṣe ò lọ dédé ọ̀lẹ ò lọ dédé ìwọ máa ń gbé ìyàwó o máa ń gbé jùlẹ̀ ni ìwọ obìnrin ò ní ibùjókòó ìwọ ìyá ò fi ọjọ́ kan jèrè ọmọ ò dẹ̀ bí ọmọ lẹ̀ kí ló wá mú ẹ tó tara ṣàkó sáré fún ọ̀rọ̀ ayé ẹ tàbí àlákàlà ni ìwọ ńlá ni ìwọ joyè apàtẹ mátà ó sì wo nǹkan tó ń ṣẹlẹ̀ ọba kan sí bàbá Alubarika Aworawo Agbaaye tó wà ní gbódú oògùn nìkan wọn ní ọjà àṣejẹ kó o wọṣẹ wẹ kátọkùrù láyà ẹ kó lè ṣe rere nínú ayé wá kàn sí bàbá Alubarika Aworawo Agbaaye nílùú Ìgbódú ibikíbi tí wọ́n bá ti ń bọ̀ mẹ́sàn-án pé ó dé Ìkòròdú garage wọ́n tó lọ sí Ìjẹ̀dẹ̀rù bọ́lẹ̀ ní Gbódú junction bèrè bàbá Alubarika àwọn ajúwe ibẹ̀ fún ẹ tàbí kó o pè 08023829492 08023829492 elédùwà ràn wá lọ́wọ́ kò ní dá wa dáṣòro ayé wa o ẹ̀yin ìjọba ẹ má jẹ́ abadé bí tó pé ó sú mi àní lè ṣàdúrà Bọ́lá Tinubu ẹjọ́ àwọn nǹkan ṣe sí ire o ire lójú owó rí. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080